addition, subtraction, division and multiplication. Àwọn òǹkà Yorùbá wa àwọn la máa gbé yẹ̀wò lórí ìkànnì yìí tí mo sì fẹ́ kí ẹ máa bá wa ká lọ bí a sì máa mú wá fún yín. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín òǹkà Yorùbá. Gẹ́gẹ́ bí èròǹgbà àti òye wa lórí ìkànnì yìí ó ní láti máa ṣe àtúpalẹ̀ àwọn òǹkà lédè Yorùbá, láti máa ṣe ìṣirò rẹ̀ bí àyọkúrò, àròpọ̀, ìsọdipípọ̀, pínpín láti máa mú wá fún yín gẹ́gẹ́ bí òǹkà lédè Yorùbá, torí pé a ṣe àkíyèsí nínú iṣẹ́ ìwádìí eléyìí tá a ṣe wípé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé eléyìí tí iṣẹ́ ìwádìí wa tí ọwọ́ bà, tí ọwọ́ wa tó lẹ́nu iṣẹ́ ìwádìí tá a ṣe, a rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹkọ̀wé yìí ó ní wọ́n máa ń fo àwọn nọ́mbà kọ̀ọ̀kan, ìyẹn àwọn òǹkà kọ̀ọ̀kan tí wọ́n bá ń ṣàlàyé tàbí tí wọ́n bá ń kọ àwọn òǹkà ilẹ̀ Yorùbá. A rí pé wọ́n máa ń fo àwọn kọ̀ọ̀kan léyìí tí ó sì kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ìwòye àti èrò títí wa. Ìdí rèé, àfojúsùn wa rèé láti ṣe àgbékalẹ̀ ìkànnì yìí láti máa mú àwọn òǹkà Yorùbá yìí tí àwọn òǹkọ̀wé kan tí wọ́n ń fò tí wọn ò mẹ́nubà nínú àlàyé wọn tí wọ́n bá ń ṣe àlàyé nípa òǹkà Yorùbá. Ìdí rèé tí àwa fi wá jókòó wípé kí ló dé, kí ló ṣẹlẹ̀, kí ló fà á tá a fi wá ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí láti máa ṣe àtúpalẹ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kí ó lè bàa máa yé yín dáadáa. Bí àpẹẹrẹ, ẹ jẹ́ ká wò ó nínú ìwé tí ó wà ní ọwọ́ mi yìí, wọ́n ń ṣàlàyé òǹkà ilẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n ń fọ àwọn kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká wò bí àpẹẹrẹ nígbà tí wọ́n ṣàlàyé pé 1400 tí wọ́n sọ fún wa wípé 1400 ó jẹ́ ẹgbèje, wọn ò jẹ́ ká mọ 1401, wọn ò jẹ́ ká mọ tó jẹ́ náà ẹ̀, 1402 wọn ò jẹ́ ká mọ tó jẹ́, 1403 wọn ò jẹ́ ká mọ tó jẹ́ títí dé 1500. Wọ́n wá ní 1500 ó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ. Níbo wá ní 1401 kí ló jẹ́, kí là á pè é lóǹkà Yorùbá, 1402 kí ló jẹ́, kí là ń pè é lóǹkà Yorùbá títí dé 1499. Àwọn àkíyèsí yìí ó ní àwa ṣe tá a fi wò wípé a lè sùn, a lè dúró, a lè wararo, àfi kí a tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wa ká lè máa mú wá fún yín. N táwa máa ṣe lórí ìkànnì yìí ni pé a máa ṣe àtúpalẹ̀ àwọn òǹkà yìí bá a ṣe ń yọ kúrò, bá a ṣe ń rò papọ̀, bá a ṣe ń pín, bá a ṣe ń sọ di pípọ̀. Ìyẹn addition, subtraction, division and multiplication. Àwọn òǹkà Yorùbá wa àwọn la máa gbé yẹ̀wò lórí ìkànnì yìí tí mo sì fẹ́ kí ẹ máa bá wa ká lọ lọ́kọ̀ọ̀kan àti èjèèjì bí a sì máa mú wá fún yín. Ẹ̀yin sábà bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ sì máa bá ní like àwọn ẹ̀kọ́ tí a bá mú wá fún yín, bá ní pín, kẹ́ ẹ máa bá ní share rẹ̀, kẹ́ ẹ sì máa tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín nínú kíláàsì yìí. Ẹ ṣé o, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá, àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Orúkọ tèmi ò yí padà, Tajudeen Olówó Òkèrè lórúkọ tèmi, ó ta sánsán làwọn èèyàn ń pè mí.